ọgbọ́n ò ní tọ́ lórí ẹ̀ làákàyè ò ní ṣíkù ó máa. Thank you very much. Bye bye. Yes. Ẹ bá mi kí màámi màámi máa pè yín lẹ́yìn ètò ṣe lẹ́yìn bàbá ẹ̀yin màmá yìí mo dúpẹ́ lọ́wọ́ yín gan bẹ́ẹ̀ táìmù tẹ́ wá ń pè wọlé dádì ó yẹ kí n máa bá yín jà ni máa gbọ́ wíríwíri ọ̀rọ̀ lẹ́nìí ṣó èní o lágbára ó ti ń kún mi mo lọ bí iṣẹ́ lálẹ́ ẹ lọ ṣàṣẹ ìtúrẹ́ kẹ pè wọlé mo ti ń bínú Ọlọ́run kò sí wàhálà kúkú lè bá mi jà yín náà mọ̀ kò sí wàhálà mo ń gbọ́ yín ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun ẹ kú àtàárọ̀ ẹ kú àjọ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni mo àpẹẹrẹ yín sà. ẹ ṣeun gan ni ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́ gan ni ṣé àwọn èèyàn ń gbọ́ mi. ẹ gbọ́ ṣe ń gbọ́ bàbá wa ìtẹ́ bá mú ohun ẹ bá wa kọ orúkọ wọn sí comment section. ṣe dá àwọn bàbá yìí gbogbo ilé à ń kí yín. ẹ fún àdúró ti sísá mi olúwa dúró ti ojú òní tí yín o láti ọrùn àṣẹ ńlá máa ṣe àníṣe tí o àní fọwọ́palẹ̀ àní fọkànbá nípa ìgbàlagbára àṣẹ ọlọ́run àṣẹ ńlá máa ṣe ayé fẹ́ ayé kọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó dẹ̀ máa ṣe nítorí pé olúwa ní bí ayé àti ọ̀run máa kọjá lọ ó ní kí nínú ọ̀rọ̀ wọn ọlọ́run kò ní sáláì ṣe gbogbo àwa tá à ń bẹ̀rù ẹ jẹ́ ká mọ̀ pé ọlọ́run ló fẹ́ gbalẹ̀ wá fún ọ ó dẹ̀ máa gbà á mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kí ọkọ bẹ̀rẹ̀ báyìí ṣe rí ẹ̀yin dádì wa tẹ ọ̀rọ̀ pín mi tó sọ̀rọ̀ láìpẹ́ yìí gbogbo ṣe kórí nìyẹn àlàyé tí àwọn èèyàn wá ṣe láti ẹ̀kan yẹn gbogbo nǹkan láwọn èèyàn yìí mọ̀ ṣùgbọ́n ìjẹkújẹ kò jẹ́ kán lè face reality nítorí tábàdú sọ̀rọ̀ pé a fẹ́ ṣe rally a fẹ́ ṣe gbá a fẹ́ ṣẹ̀yìn àwọn èèyàn náà máa sọ pé kí gan la fẹ́ gé lọ́rọ̀ Yorùbá kí ni ìyá Yorùbá fẹ́ jẹ kí ni Yorùbá fẹ́ mú gbogbo nǹkan tí sísá mi ṣe Yorùbawuyi ó ní the awareness the advantages and benefits that Yorubas are going to have when Yoruba nation comes to fruition. So gbogbo àlàyé tán ṣe yẹn gbogbo nǹkan tá à ń sọ yìí gbogbo àwọn pípì gbogbo ẹ̀pá pátá ló mọ̀. So awareness ni àwọn tó ń gbọ́ kọ́ lè máa sọ fáwọn ìyẹn ni pé bí Yorùbá ṣe tó lélẹ́yìí ẹ̀yin ẹ wo ọ̀rọ̀ tó ń jáde látàárọ̀ nínú àwọn bàbá wa ẹ wo àwọn ideas tó ń jáde látàárọ̀ nínú àwọn bàbá wa. Now ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ní ọdún tó kọjá bàbá wa Ọ̀nìrìṣà wọ́n lọ sí Brazil Ọ̀jájá wọ́n lọ sí Brazil nígbà tó dé Brazil tán lọ fún mission wọn tán fíìsì gbogbo àwọn ibi tó yẹ kán fíìsì ọjọ́ tó bá lọ fíìsì ti the president of Brazil nígbà tí ìyàwó president Brazil nígbà tó ṣẹ́ẹ̀tì ojú sí Ọọ̀ni àti ìyàwó Ọọ̀ni ó kúnlẹ̀ ó bú sẹ́kún ó níyẹn ni pé nínú àjò ayé tó ń wá yìí òun máa rí àwọn ìran tí àwọn ti wá nítorí pé ìyá ní fani ìyàwó president Brazil ìyá ní fani ìyàwó president Brazil Lula ìyá ní fani Yorùbá traditional religion ni wọ́n sìn 95% of Brazilians the population of Brazil ni wọ́n jẹ́ pé Yorùbá tradition ni wọ́n sìn lóòótọ́ Catholic ni wọ́n by nature ṣùgbọ́n wọ́n á lọ sí Catholic church wọn láàárọ̀ wọn lọ́dọ̀ tó àwọn aṣọ wọn wá sin Ọ̀ṣun lọ́sàn-án wọ́n wá ti di láti aago méjì gbogbo ìlú máa kún ni wọ́n bá wọ white lóníkálukú lọ sí ibi tó ti fẹ́ lẹ́yìn tó ti máa lọ sìn ó yẹ pé ìwọ tó o bá jẹ́ part of the religion gan more than 95% of Brazilians they worship the Yoruba religion kẹ́lẹ̀ mọ̀ nǹkan tí Yorùbá ń sọ̀rọ̀ nípa wípé àwọn tí wọ́n yí gbogbo ògo amẹ́rẹ̀ yìí. So ẹ̀yin wá wọ a whole wife of the president of Brazil tó jẹ́ ìyá nífà tó ń sun ẹkún wípé ìyẹn ni pé ní tóun tó kú òun lè fojú kan orísun òun báyìí ẹni tó ọpẹ òun lè fojú kan ọba Ifẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe rí ní every Easter ní Brazil tí wọ́n bá lọ sí church ní Brazil nígbà tí wọ́n bá lọ sí church láti lọ sìn láwọn tó ń lọ sí church ní Brazil láwọn Christians tó wà ń bẹ̀ Ìṣọ́ Ọọ̀ni àti Aláàfin náà máa ń forí balẹ̀ fún àwọn ò lè forí balẹ̀ fún nǹkan táwọn ò mọ orísun ẹ̀. dádì ẹ bá wa tún bẹ̀rẹ̀ sọ sà. wọ́n ní Ọlọ́run tí wọ́n lé lẹ́yìí ní tẹ́bá ní Easter time tó bá ń ṣe Easter
tí àwọn Brazilians bá lọ sí church fọ́tò Aláàfin àti fọ́tò Ọọ̀ni náà máa ń gbé lọ́wọ́ lọ sí church náà máa ń fẹ́ forí balẹ̀ òun náà máa ń forí balẹ̀ fún wọn láwọn ò lè forí balẹ̀ fún Ọlọ́run kankan táwọn ò mọ̀ tí ó kì í ṣe orísun tiwọn ṣe nípa ti ṣe àwọn ọmọ káàárọ̀ oòjíire ká lè mọ̀ pé a ti sọ nítorí pé a sọnù. Now ẹ jẹ́ ká tún wá sí Brazil carnival tí gbogbo àgbáyé mọ̀ is the most popular carnival in the entire world. Brazil carnival tá à ń sọ yìí orísun ẹ̀ Yorùbá ni òun lẹ ẹ̀yin tẹ́ ti rí ní fídíò tẹ́ ti rí ní YouTube ẹ rí wọ́n symbolize Ifẹ̀ wọ́n symbolize Ọ̀yọ́ wọ́n symbolize Ọ̀yọ́lé wọ́n symbolize Ifẹ̀ gbogbo àwọn òòṣà tó wà ní Yorùbá pátápátá Ọ̀ṣun Ṣàngó gbogbo ẹ̀ pátá lẹ máa rí tó máa tẹ̀léra wọn pẹ̀lú crowd nítorí the carnival. Ṣẹ́rí the affinity connection tó yẹ kó wà láàrin Yorùbá àti Brazil the Nigerian factor ní ó jẹ́ kó ṣẹlẹ̀ ní ó jẹ́ kó strong. Gbogbo ògo Yorùbá pátápátá ní Nigerian factor ló ń destroy. Ẹ wá ní ká wá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pẹ̀ ṣòwò ẹrú. Ní ọjọ́ òní gẹ́gẹ́ bí a ti sọ láti ẹ̀yìn wá Brazil is having over about 80% Yorubas registered. Títà sọ̀rọ̀ wọn kọ wípé báyìí ni ọ̀pọ̀lọpọ̀ ọgọ́ ò mọ̀. Ìwọ̀n ọ̀pọ̀lọpọ̀ wọn ní argument ẹ pé kò rí bẹ́ẹ̀. Wípé nítorí pé wífún àwọn kan tiẹ̀ tún sọ wípé àwọn Yorùbá tó wà ní Brazil wọ́n ju irọ́ ní gbogbo ẹ̀. Ẹ lè sọ pé àwọn tó ń jáde kan ju orísun lọ nítorí wọ́n ṣe ń reduce wa ní Nàìjíríà. Yorùbá tó wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ sí a lè less than 130 million. Nígbà tá a bá balẹ̀ wa a ṣe census ní lábà wọn àwọn ayé àríyá tó ti ń jẹ àbàlá tẹ ìwà tí ò yé wa. So we are talking about tourism here. Àwọn ọba wa ti sọ̀rọ̀ láti ẹ̀kan nípa Ọ̀ṣun nípa oríṣiríṣi àwọn nǹkan tó wà. Ẹ wo ọlọ́jọ́ festival. Ẹ wo the concentration of international community àwọn ambassadors all over the world. All over the world. Wọ́n máa wá sọ́lọ́jọ́ festival. Ṣẹ́rí ara ìyá tó ń ṣubú ní Yorùbá lónìí ni wípé gbogbo àwọn ọmọ wa Ìlọrin láti ayé ẹrú ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀rí ìdí olden days tá a máa wọ́ṣìpù nílẹ̀ Yorùbá tí àwọn mìíràn bá ṣe rẹ́kọ̀dì ní Amẹ́ríkà láyé ìgbà yẹn ẹ máa rò pọ́ irú àwọn Michael Jackson àwọn New Era New Edition gbogbo àwọn yẹn ẹ̀jẹ̀ Yorùbá ló wà lára wọn òun ló fi jẹ́ pé gbogbo àsìkò yẹn ṣẹ́rí àwọn gbogbo àwọn pípù yẹn sì àwọn náà wá ń darí tó wá lọ ń ṣẹ́dù sí Ghana ṣẹ́dù sí Togo. Ẹ bá wa pa ọ́tà lórí TikTok yẹn jọ ní vision wọn láti wá ṣẹ́tù sí ṣùgbọ́n bá Nàìjíríà ò ṣẹ́tù tí àdẹ promote Yorùbá ṣàgbáyé kí gbogbo àgbáyé mọ̀ nǹkan tí Yorùbá jẹ́ òun náà ṣe é ní church àti lọ́ọ́ máa ṣẹ́dù sí Ghana investment tí bá ti wà ní ilẹ̀ Yorùbá nípa àwọn wọ̀nyí ọ̀pọ̀ iṣẹ́ rí gbogbo wọn pátápátá náà fẹ́ wá wo orísun wọn nǹkan tó ń pẹ́ tó bá gbogbo ayé tó ń ṣe àkọ́jọ wa tó ń wọ aṣọ wa tó ń ṣe tradition wa wọ́n fẹ́ wá wo kí gan ni Yorùbá yìí fi ṣe agbára kí náà fi ṣe ògo báyìí tó pọ̀ wọ́n fẹ́ wá ẹ wá ìmájì tí Yorùbá bá dìde lónìí ẹ wo bí tourism ilẹ̀ Yorùbá ṣe rí tourism nìkan can sustain the existence of Yorùbá nation. Tourism alone because ẹ wo 80. More than 70% of 80 are Yorubas. Though want to be contaminated, pẹ̀lú gbogbo kini. Ẹ̀yin ẹ wo Cuba. Population of Cuba, more than 50% of the population of Cuba are Yorubas. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ máa wo nǹkan tẹ́ ń sọnù tí ò yé yín. Ṣé Amẹ́ríkà, Russia, China, ṣé wọ́n ní influence Yorùbá ní àgbáyé? We are talking about Yorùbá that is not a nation yet. Ìdí àlè sọ pé China gan wà 12,000 tó gbogbo bí tí Yorùbá àti gbogbo àgbáyé. Wọ́n ṣàlàyé yẹn fún wa wípé what we are doing tonight, we are awareness in the mind of our people. Kán lè mọ nǹkan tí Yorùbá jẹ́ ní àgbáyé. Ní Yorùbá tó fi rálẹ̀ Nàìjíríà tó sọ wá di ìdàkudà tí àwọn ọba ọmọ ìyá ara wọn tí wọ́n mọ nǹkan táwọn gan jẹ́ tó mọ̀ yí pé àwọn fúnra wọn ni wọ́n dá Yorùbá lè sọ̀dúró pé tí Ọọ̀ni bá dìde lóyún tó bá ní pé ẹ̀yin èèyàn mi
ó yẹ dìde láti lọ kọjá wá sí Èkó tá a bá rí 110 million tó dé ní Yorùbá lè ṣáájúrò àwa jẹ ẹdìyẹ tá a mọra wa lágbà àkókò ẹdìyẹ tá a mọra wa lágbà so ẹ jẹ́ ká wá sí Notting Hill Carnival ṣe bí history slave trade àti the remembrance of slave trade òun ni wọ́n ṣe create Notting Hill Carnival ní London bí báyìí tí ò bá jẹ́ resources tí Notting Hill Carnival tó máa ń fún UK ibi tí àwọn Gẹ̀ẹ́sì tí wọ́n gbá ti dúdú dé ìlú yìí wọ́n á ti cancel rẹ̀ iye àwọn tó máa wá sí Notting Hill Carnival ní láti gbogbo àgbáyé láti wá sí Notting Hill resources tó ń fún ìlú lásán ìtìjú yẹn ni ò jẹ́ kó ti cancel rẹ̀ ẹgbẹ́ kúrò níbi tó wà ẹgbẹ́ kúrò ní Central London ẹgbẹ́ lọ sí ibì kan ẹgbẹ́ lọ gbogbo àwọn kan yẹn àwọn haters wọ́n sì sọ ṣùgbọ́n ìjọba kọ̀ọ̀kan tó ń gé níbẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ wá wo oríṣiríṣi àwọn constellation of people táwa náà ṣe ọlọ́jọ́ festival international bó ṣe máa ń wá láti wá gbé ògo kìíní láti wá gbé ògo yẹn ga so gbogbo àwọn kan yìí ló yẹ káwọn èèyàn wá mọ̀ wípé ògo ilẹ̀ Yorùbá ní Nàìjíríà ń lò ṣùgbọ́n kò yí àwọn èèyàn torí pé wọ́n ti bí wá sí inú Nàìjíríà for a very long time ọ̀pọ̀lọpọ̀ tí a pé Yorùbá gan ti àti spread the east north and west and now east west north and south of Africa láti conquer ààrẹ àwọn tó sọ̀rọ̀ sí bóyá next time máa sọ fún sísá mi ẹ máa gbé fídíò ìwá tó pé àwa Yorùbá gan la kọ́kọ́ tẹ Egypt jò wọ́n ní inú ẹ̀ láti gbọ́ kẹ́ni wọ́n ní ẹni yẹn ó ń jẹ́ kẹ́mi òun làwọn òyìnbó sọ ní kẹ́mìtì kan contaminate orúkọ ẹgbẹ́ kẹ́mìtì wọ́n ní agbára tó ní gbà yìí òun ní gbogbo àwọn Romans àwọn Mesopotamia gbogbo àwọn agbára kan náà pé wọ́n máa ń ṣe camp yí gbogbo ibi tó ń gbé ká tó yẹ pé agbára ó máa radiate káàkiri gbogbo àgbáyé ni tí wọ́n máa sọ pé wọ́n nígbà tó kú tán làwọn Roman Empire àti gbogbo àwọn empire náà ṣe bẹ̀rẹ̀ sí ṣe investigation lórí ẹ̀ nípa ibẹ̀ náà nípa chemistry or chemist mystery náà ń pè ní chemistry ọmọ Yorùbá ìtàn ẹni wọ́n sọ lónìí wọ́n tó ọmọ ìyá ara ẹ̀ ta ni ẹ jẹ́ ká gbára wa pé Yorùbá nìkan ló lè gba ògo Yorùbá sílẹ̀ àwọn wọ́n fi Nàìjíríà wọ́n fi destroy ilẹ̀ Yorùbá ni ẹ wo iye àwọn tó fẹ́ wá sí ìlú wọn láti wá orísun wọn ní gbogbo àgbáyé ẹ wo tourism tó máa fún Yorùbá land every year ẹ ń sọ̀rọ̀ Mecca ẹ ń sọ̀rọ̀ Jerusalem wọn tó index finger lára nǹkan tí tourism máa bring wá sílẹ̀ Yorùbá nítorí pé tá a bá gbé Yorùbá dìde lónìí àwa tá a máa bọ́ ṣe máa develop tourism nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá máa bẹ́tà jù báyìí lọ ṣùgbọ́n àyè yìí dà wọ́n dẹ̀ ń fi ọ̀rọ̀ wa wọ́n fi ṣe gbogbo ògo tó wà ní gbogbo Nàìjíríà lónìí wọ́n dẹ̀ tún wá fún wa ní respect wọ́n tún fi àjẹwá wọ́n tún fẹ́ tún pa wá rù ṣe é ráyé lóde. So wọ́n á fẹ́ sọ àṣírí kan ló ìpènyàn wọn káàrọ̀ òjìrè Nàìjíríà ò exist gbogbo asset Nàìjíríà pátápátá wọ́n privatize ẹ̀ wọ́n ta fúnra wọn ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ kan láti Òkìtìpupa wọ́n rí òpó ní abẹ́lẹ̀ 4,000 miles Nigeria is going to buy the entire Europe 30 billion cubic meters of gas every year 30 billion cut me àwọn tó gbé ròyìn jáde kò sí Nigeria news níbẹ̀ àwọn ìlú tó máa benefit kí ni wọ́n gbogbo ẹ̀ jáde tó bá tẹ́ bá fẹ́ evidence ẹ̀ àgbéjáde fún ní nínú program Yorùbáwùyí dídá lọ́nà àtàbọ̀túnla ẹ̀rí evidence 30 billion cubic meters of gas to Europe Morocco Algeria gbogbo òpó yẹn gbogbo ìlú gbà kọjá gbogbo ìlú Áfíríkà ló gbà kọjá náà máa benefit ká ló gbọ́ nílùú Nàìjíríà pé ìjọba yẹn ṣẹlẹ̀ a project of short magnitude ìjà ló sọ̀rọ̀ ẹ̀ nínú house rí torí pé àwọn private guys kan àwọn northern kan ni wọ́n jókòó náà sign ẹ̀ kẹ́ ò gbọ́ pé ẹrú náà sọ wá dà Nàìjíríà ẹrú ni wà adẹ̀rẹ̀ àwọn àṣírí tó ń pẹ́ ẹjọ́ mẹ́ta yìí ní USA ìyẹn ni pé gbogbo Boko Haram yìí àwọn pípù yìí tó ń lò àwọn náà ní gbogbo àwọn ìwọ ni gómìnà ìwọ ni sẹ́nítọ̀ ìwọ ni àwọn fúnra wọn pápátá àwọn náà fi ṣe the new generation of slave traders tó ń tàbá sí oko ẹrú
oko ẹrú la wà àwọn ọmọ Yorùbá wa ní ká gbára wa sílẹ̀ kò sí ìrètí kankan ní Nàìjíríà wọ́n ń tà wá lójoojúmọ́ ní Tinubu kankan ò lè gbà wá ṣé tídé sí òsì kọ́bọ̀ wọ́n lọ fẹ́ ṣe Southwest Development Clinical Project irọ́ yìí iṣẹ́ ni wọ́n fẹ́ fi bá ìtàn fún Tinubu kó lè second term ni àwọn tó lè péjọ lọ́dún fún kíní ìwé Babangida yẹn ọjọ́ yẹn ni wọ́n ti on seat Tinubu ẹ lọ kọ sílẹ̀ àwọn alágbára àwọn tó gbé Nàìjíríà dúró tán tayọ Nàìjíríà sì ta nìyẹn táwọn foreigners tó ń lò láti lùtù Nàìjíríà àwọn ló kóra àwọn jọ yẹn gbogbo wọn nìyẹn so tí bá ní kí n máa kà lọ ilẹ̀ amọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí n dúró báyìí ná àtúmọ̀ sọ̀rọ̀ ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ àwa ni Ọlọ́run ṣe ní the super power of the entire black race gbogbo àgbáyé dẹ̀ dúró dè wá ṣùgbọ́n kí la ti máa ṣe tá a bá kóra wa jọ ká gbára wa kúrò lọ́wọ́ Nàìjíríà tó jẹ́ pé is a business center fún America àtàwọn Europeans àwọn àṣírí náà lè ti rí wípé gbogbo nǹkan tí tó ń ṣe ni wọ́n ń bribe àwọn èèyàn láti máa kó ọ̀rọ̀ wa jáde wọ́n kó ọ̀rọ̀ wa jáde àwa dẹ̀ ń rùpà wọ́n dẹ̀ create earthquake sílẹ̀ Yorùbá fún ọjọ́ iwájú gbogbo àwọn ibi tí Dangote tó fi ń ṣe sìmẹ́ǹtì gbogbo àwọn nǹkan tó ń wà ní sẹ́yìn future earthquake ni tá a bá gba ìlú wa àti ibi tó yẹ ká gbẹ́lẹ̀ dé ibi tó yẹ ká gbé àwọn archaeologists wa wọ́n á ti mọ bó ṣe máa ṣe gbogbo ẹ̀ gbogbo eléyìí sì wọ́n take into consideration wọ́n kàn ṣáà ń dùn fún àwọn ṣe wù wọ́n ni kò sí nǹkan tó kàn wọ́n àwọn northerners bẹ́ẹ̀ ni ọrọ̀ ajé tiwọn tí wọ́n preserve fún generation wọn tó ń bọ̀ ṣùgbọ́n wọ́n ní ẹjẹ́ ká kọ́kọ́ pa àwọn wọ̀nyí ronú ká kọ́kọ́ kó gbọ́rọ̀ wọn lọ́dọ́ ká tó wá gbà ká tó bẹ̀rẹ̀ sí ṣe tiwa ní bóyá ọrọ̀ tó ti kọjá kúrò ilẹ̀ Yorùbá for their 200 years náà tó lè suffer torí àtàwọn òyìnbó náà jọ ń pin tó náà wọn ní iṣẹ́ ẹ má jẹ́ kọ́rọ̀ mi pọ̀ ju àtún máa sọ̀rọ̀ ẹ ṣeun bàbá mi ọ̀rọ̀ yín ò pọ̀ jù àṣẹ Ìdùmarè ọ̀rọ̀ yín ò pọ̀ jù adúpẹ́ lọ́wọ́ yín sà adúpẹ́ bàbá mi bóyá tá bá tún pè yín bóyá ẹ máa tún wá torí ilé ajé ṣe pé ilé ajé London ilé ajé wà sà. bẹ́ẹ̀ ni. ẹjọ́ ẹ̀yin àgbààgbà tẹ́wà lórí péjì Yorùbáwùyí ẹ̀yin ọlọ́gbọ́n olóye kò sẹ́ni tí ò jẹ́ àgbàlagbà lórí péjì Yorùbáwùyí o kò sẹ́ni tí ò jẹ́ ọlọ́gbọ́n kò sẹ́ni tí ò jẹ́ olóye lórí péjì Yorùbáwùyí ẹjọ́ torí Ọlọ́run please ẹ jẹ́ ká wo research nípa ilé ajé kí ló gbé ilé ajé lọ sí London why tí wọ́n ru ilé ajé lọ sí London tí wọ́n wá ń bọ̀ after tí wọ́n fún wa ní ẹ̀sìn tán ṣùgbọ́n wọ́n gbé ilé ajé lọ sí London tá ló gbé lọ báwo ni wọ́n ṣe gbé lọ time ti lọ lẹ́ni a lè má lè sọ̀rọ̀ mọ́ọ̀sì nípa ẹ̀. ẹ jẹ́ kí n shed a little light on that. Késà. ṣẹ́rí nígbà mi ta bá ń communicate ẹ jẹ́ ká máa mọ̀ bá a ṣe máa communicate sí àgbáyé. bàbá àwọn onírìṣà wọ́n grant àwọn interview kan ní ọjọ́ kan wọ́n wá ń sọ sí ilé ajé yẹn wípé ara ìlú Yorùbá kan tó ń pè ní Ugbo pé ibẹ̀ gangan ni ilé ajé yẹn ti ṣẹ̀ nígbà tó ń ṣe àlàyé yẹn wọ́n ṣe àlàyé yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ ká lè mọ̀ wípé ilẹ̀ Yorùbá ní ìlú tó ń pè ní Ugbo tó jẹ́ pé ọba abẹ̀ náà is as strong nígbà táwọn ọmọ Ìgbò máa gbà á wọ́n bẹ̀rẹ̀ sí tó káàkiri kan ní wọ́n sọ wípé àwọn Ìgbò ni wọ́n ní ilé ajé Ugbo ni wọ́n Ugbo ẹ̀jẹ̀ ká máa bá ṣe máa ṣe àlàyé ilé ajé tá à ń sọ yìí àtakọ àtàbọ ẹ̀ Central London ló wà bẹ́ẹ̀ ni àtakọ láti gba ògo Yorùbá nìyẹn wọ́n dẹ̀ tí wọ́n ní kọ́ wá tó wá fi ẹ̀mí dá padà nígbà bíi 4 or 5 years ago wọ́n ló ti padà sílé ṣùgbọ́n tí a bá gbalẹ̀ àtìgbà tó ti wá pé ajé padà wá sílé ni ẹ̀mí ti gbẹ jáde pé ẹ̀mí ti gba ògo Yorùbá padà sílẹ̀ Yorùbá ṣùgbọ́n tí a bá gba Yorùbá kúrò lọ́wọ́ Nàìjíríà báwo ló ṣe máa manifest ẹ̀yin àgbààgbà iṣẹ́ yìí wà ní ọwọ́ yín ẹ jẹ́ ẹ papọ̀ kẹfẹ́ ọkọ̀ ìṣẹ̀kan kágbára wa kúrò super power tí Ọlọ́run ṣe ilẹ̀ Yorùbá fún gbogbo dúdú àgbáyé ká lè jẹ́ ìpè yìí tó lè dá fúnlẹ̀ Yorùbá torí pé Olúwa ti bá wa sọ wípé ìlú tí ò bá Yorùbá nation ṣe lẹ́yìn ọdún méjì tá a bá gbalẹ̀ Yorùbá wọ́n máa bẹ̀bẹ̀ ní pé àwọn tó bá wà la máa fún díkà ìpẹ́ wá àwọn tó bá wà ẹ máa lọ àfẹ́yìn wọn níbi tí agbára máa wà nílẹ̀ Yorùbá dé ẹ jẹ́ ká kóra wa jọ ká gbalẹ̀ Yorùbá kúrò nínú ìgbèkùn Nàìjíríà
wọ́n ti privatize gbogbo ilẹ̀ wa tán ẹ̀wọ̀n kan tó wà kù lógún state nígbà kan táwọn governors náà bára wọn jà wọ́n ní pé ilẹ̀ wa wọ́n ń ta ọmọ náà ń ta fúnra wọn àtọmọ ọjọ́ iwájú the national level gbogbo nǹkan tẹ́ gbogbo contract pátápátá privately ni wọ́n ń sign yẹn wọ́n ṣe on behalf of Nigeria àwọn mídíà wa wọ́n ti sọ wọ́n ti sọ di gbẹ̀wù dání wọn ọmọ kan tó lọ láàrin ìlú àwọn ọmọ ìlú gbọ́ wọ́n mọ̀ wọn ò lè sọ ní sa o. ẹ ṣeun dádì ẹ ṣeun o àmàlẹ́ra wa bá. màá pè yín. màá ẹsẹ̀ kọ́ mi ẹ ṣeun. Everybody is now feeling emotional. Everybody. Everywhere we dákẹ́ pẹ́. Ẹnìkan ò lè gbé. Ẹnìkan ò lè interrupt. Everybody dákẹ́ pẹ́. Let's say wa. Bàbá ògùn dídó ìṣe. Àwọn akọ́kọ́ lẹ́yìn. Aláǹkọ̀ mi. Àgbà náà wẹ́ tó dẹ ni. So níbi tí àgbà bá ti ń sọ̀rọ̀ ọmọdé á ṣe kí ni á dákẹ́. So àgbà journalist gidi ni tó mọ gbogbo kan tó ń lọ. Ẹ̀ tá a sọ̀rọ̀ tá a dẹ̀ fẹ́ ní evidence so kí ló wá interrupt ẹ̀ sí. Gbogbo nǹkan tí bàbá sọ látàárọ̀ ọ̀hún sì ṣọ́ lọ sínú Quran àbó lọ sínú Bible. Bẹ̀tẹ̀ àwọn kan fẹ́ bá wọn sọ̀rọ̀ ọmọ lọ́nu wọn máa bá wọn sọ̀rọ̀ Israel àti kí ló kàn wá pẹ̀lú gbogbo ẹ̀. À ń sọ̀rọ̀ ilẹ̀ wa ní gbogbo ìlú tá ti jagun jù láyé ilẹ̀ Yorùbá ní bá wa sọ̀rọ̀ ogun tá ti jàjàjà ilẹ̀ Yorùbá pé ẹ fi encourage àwọn èèyàn ẹ̀tẹ́ ẹ máa bá wa sọ̀rọ̀ ogun Bible ogun olókìní story táwọn àkọ́kọ́ sílẹ̀. So àdúrà wa ní pé everybody lọ́mọ donate sí ẹ̀gbọ́n ọ̀rọ̀ yíyàn ibi tá a ti ní ìdòwò nìyí so everybody bá ń donate $10 $5 $10 gbogbo nǹkan tá a fẹ́ ṣe àárọ̀ wọn fi ṣe lè gba nation pẹ̀lú pépà sùmẹ́ǹtì owó ni kókó lè ká sọ nation wá ń sìn because láti tó ń bọ̀ ń ta owó la need at least a máa need mọ́tò ambulance ó kéré tá a máa need 10 kì í ṣe pé tó pọ̀ wọ̀nyẹn máa kú a máa need first aid ẹ tó bá lè donate a lot of things náà máa need inú rally ẹlòmíì lè ṣubú ẹlòmíì lè ní wood wọ́n sáré fún ní treatment I need free nurse free doctor free so a lot of things la need inú rally tó ń bọ̀. So everybody, ibi tí everybody bá ti lè participate inú ẹ̀ tó bá ti lè support ẹ pọn bàbá ẹ pé ìyá mi ẹ pé Koiki Media ẹ pé everybody bàbá ògùn dídó is one of their committee ẹ pé ìbọn bá àwọn tó bá ti support. So gbogbo nǹkan tá a ní ìdí nìyẹn tá a bá sọ̀rọ̀ láti ní ìdọ̀la tá a bá gbé ìgbésẹ̀ ọ̀rọ̀ wa ò wúlò ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ tá a bá gbé ìgbésẹ̀ ìgbẹ́ lọ̀rọ̀ wa wúlò ṣé apá ìkan máa kógun jà wá ẹ̀ kò sẹ́ni tó lè defeat wa ẹ̀yẹ ká kò lórí yẹn náà. Ṣé wọ́n lè máa pa wọ́n lẹ̀ Yorùbá kí Brazil má dá sí àbí wọn tó jẹ́ ìlú káàkiri tó jẹ́ ilẹ̀ Yorùbá káàkiri ṣé wọn ò ní dá sí ṣùgbọ́n àwọn táwọn á lù yẹn a gbọ́dọ̀ kọ́ ṣípá ọmọ tó bá dẹ̀ ṣípá ìyá ò ní gbé so ẹ jẹ́ káwọn kọ́ ṣípá káwọn ọmọ wa tó wà lẹ́yìn wọ́n lè help wa kán lè gbé wa so àwọn fúnra wa ń sì la níṣẹ́ láti ṣe jù ẹ jẹ́ ká gbọ́dọ̀ wọn bá nígbà tó bá kàn ọ̀rọ̀ wọn bá wọn á jáde nígbà tó wọn bá rí fòfò rí pamọ́ sí mọ́ ṣùgbọ́n lọ́wọ́ ìyá wa anything below 55 down iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣe ẹni bá wà ní 55 ó sì ó sì lè jọrọ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá for the next 50 years because medical care tó máa wà strong á wà kò sí pé àwọn èèyàn kú ní 50 years àwọn nǹkan tó ń pa àwọn èèyàn lùlù yẹn kò sí medical care tó wà okay ẹ lọ sí ọsibítà wọn ò lè fún ní paracetamol original ordinary paracetamol original wọn ò lè fẹ́ lo paracetamol nàìjíríà tá ìbá lo mẹ́rin wàhálà orí fọ́ yóò lè lọ so ẹ wá ní ìlú nìyẹn tọ́pá fún ìpàsámọ̀ ní báyọ̀ kan pé wọ́n sọ pé ká lò ẹ̀ lẹ́yọ̀ kan yẹn ẹ̀ sùn táyà pẹ̀lú pẹ̀lú ọ̀run ni so ẹ wo distance ẹ̀ síra wọn so tí ìlú wa bá strong ẹlòmí àlóhùn tí ń dàgbà lóhùn tí wọ́n 70 wọn lè ṣe ní ìlú wọn ya rẹ tó wà bọ́ọ̀sì 110 years 120 tí àrùn pa ọmọ 80 years ni. tó ṣe make up ọtún máa ṣe make up ọtún máa lọ sí kọ́mọdé máa ṣe ẹsẹ̀ wọn. tá lọ sí fèè tá lọ ṣeré ìlú dáa ní because wọ́n rí ìtọ́jú tó péye wọ́n rí gbogbo nǹkan tí wọ́n ń fẹ́ wọ́n jẹ lákòókò wọ́n mú mi lákòókò wọn ò retí iná pé iná lọ wọn ò retí pé dókítà ló máa pè é táwọn olóníìdí táìpù treatment yẹn ọjọ́ báyìí ni gbẹ̀tí ìlú wa ṣe ẹ lọ sí hospital lásán gan ẹ tún dóde dókítà ẹ ó dẹ ẹ ní rí dókítà ẹ wá ní ìlú ẹ ní èèyàn ní kú ẹgbẹ́ yẹn hospital wọn ní ká kọ́kọ́ lọ deposit owó ẹjọ́ gbogbo ìlú tá à ń lọ káàkiri wọ̀nyí tí ẹni tí ì bá ṣẹlẹ̀ wọn ò béèrè any deposit first attempt ni wọn bá ifo oníwèé wọ́n kọ́ dá ẹ lóhùn náà. ọ̀rọ̀ kan save life ẹ̀ náà bẹ̀tí Nàìjíríà kò rí bẹ́ẹ̀
So gbogbo kí ni ẹ jẹ́ ká try ẹ jẹ́ ká donate owó because tá a bá sọ pé bàbá olóyègbò bàbá wa tún pè wọlé ni ọ̀dà ẹ jẹ́ ká hello sir arúgbó lálẹ́. mo gbọ́ tẹ́ tó ń sọ̀rọ̀ Ìgbò ni mo fi ń pè ẹ bá wa sọ̀rọ̀ Ìgbò bàbá mi ṣe ẹ jọ̀ọ́ ẹ má bínú sà ẹ má bínú torí Ọlọ́run sí mi sà mo fi alálẹ̀lẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín bàbá mi ọ̀la ń kọ́ èyí tẹ́ ń wò mí náà má bínú. èmi ráyè mo pọ́tẹ́ ní ẹ́ńtà láti explain yín nípa. ṣé ká fi ọ̀rọ̀ Ìgbò sí ọ̀la. mo ń claim credit Ìgbò kingdom. Bàbá mi ẹ fẹ́ analyse fún wa àbí. Òun ló jẹ́ kí n pè yín padà ṣébí náà ni mo mọ̀ ṣé ká sọ́dọ̀ ọ̀la lágbára Ọlọ́run sà a fẹ́ gbọ́ ó dà ẹni sùn sà ẹ̀yin èèyàn mi ṣe fẹ́ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ kí bàbá wa kán wá lọ́la mo ti save number yín o ṣé ẹ fẹ́ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ kí àwọn bàbá wa kí wọ́n tún wá ní ọ̀la kán wá sọ̀rọ̀ tí Ìgbò fún wa. This is what we need on Yorubawuyi platform now. Make it tomorrow. God bless you. That is true. Èmi náà máa dọ̀tí mi ṣẹ́ lálẹ́. Sherry, we need all this àwọn bàbá wa. You Sherry, ó dẹ̀ pa àsìkò tí wọ́n máa wá sí ẹ̀yin bàbá yìí máa wá yín wálé lọ́wọ́ yìí nísìn. Wọ́n máa wá sílé gbogbo yín báyìí gbogbo ọbẹ̀ tí àwọn ọmọ mi bá ṣe fún yín. Wọ́n máa kó gbọbẹ̀ yín jẹ ni. Every one of you guys should come outside. Come and tell us we love you. We want to hear from you. We just love you. We want to hear from you. And we know you love us. Look at Yorubawi. Ọlọ́run ọba. Ọlọ́run bless you. Bá mi ẹ̀rí dàmú. Àrí òpìtàn. Ẹ lè gbé wọn wá wọn ráyè. Okay. Wọn ráyè. Okay. Ká kó máa ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí kó máa go deeper báyìí kó máa kọ́kọ́ go deeper báyìí àwọn yóò ti máa rí òkútàn àwọn Yorùbáwùyí mẹ́ka àwọn bàbá yẹn ẹ wà àsìkò máa wọlé oníkàlùkù máa wá kọ́bẹ̀ yín jẹ lólè tó ṣẹlẹ̀ ẹ ṣe bàbá mi lọ́la so ẹnìkan ti ń pè látàárọ̀ láti òkìní ẹ ká fún wọn ní 2 minutes kí wọ́n fi sọ̀rọ̀ ní ìmọ̀ kí lórúkọ ẹ̀ Nàìjíríà nọ́mbà wọ́n lè pè yàn kí tèèyàn káyé èèyàn dẹ̀ da ó tán ó parí ó kọ̀tì ó parí ó kọ̀tì o ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká mo rí nǹkan tẹ́ kọ síbẹ̀ yẹ o mo rí nǹkan tẹ́ kọ síbẹ̀ ẹni tó pè wá la kò padà sí nọ́mbà àwọn òlọ yìí Nàìjíríà kì í lẹ́yìn pé wọ́n ti pa fóònù wọn ẹ ká pe Nàìjíríà kan náà ṣó ọ̀la lágbára Ọlọ́run ọba please you guys if you have not subscribed to Yorubawuyi channel ẹ tètè subscribe button yín kẹ́ ẹ wá tẹ notification bell yín sí hall ó lágbára lọ́wọ́ iṣẹ́ 3 hours mo ń ṣe hello. Bàbá yẹn má pè àní gbé kọlù yín bàbá kí lórúkọ yẹn ló sà àbí ẹ ló máa ló sà ni bàbá tó máa ń ta tóògùn àwọn náà ń pè látẹ̀kọ́ tí mi fẹ́ gbé kọlù wọn à ń gbọ́ ti yín sà. Ọlọ́run àtúbọ̀ máa gbọ́ yín sọ pé Ọlọ́run bá máa ṣe é ṣe ẹ̀kọ́ ètò náà ètò yìí ó gbomi lálẹ́ yìí. Ẹ rójú mi omi ti wù. Nínú ọ̀dẹ̀rí náà tẹ́ ń pe àkíyèsí gbogbo wọn sínú Ọlọ́run jẹ́ ṣe lásán adélẹ̀ lérí o wà adélẹ̀ àtàláfíà o. Nípa mi ní rẹpẹtẹ láti bá yín sọ mà. Ẹ kàn máa ṣe lórí 2 minutes sir 2 minutes sir. Àkáǹtì security yẹn mo ti text ní message tẹ́lẹ̀. Tẹ bá text mi message ṣe àwọn àpè mi torí bí mo ṣe wà yìí Ọlọ́run bá kú ọlá ẹ jọ yín gbogbo ẹ tẹ́ ń pè wá ẹ lọ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ ẹ lọ kí màmú bẹ sọ ẹ lọ fọkàn balẹ̀ á pè yín padà bàbá mi bá mi kọtì ṣe máa ṣẹ̀jẹ̀ sí ṣé ẹ̀yin tẹ́ ń pè wá yẹ ẹ lọ fọkàn balẹ̀ wàhálà yín pọ̀ ẹ jọ ẹ̀dẹ̀ ṣàánú bàbá yìí ni mo pè bàbá mi ò pè yín ẹ máa lọ bàbá tó máa dá ṣó mi rú bàbá yìí máa dá ṣó mi rú ni mi ò pè yín mo ṣe mistake ni o bàbá yìí máa dá ṣó mi rú ni mi fẹ́ pè wọ́n bàbá tó máa sọ fún wa pé Ọlọ́run ló kọ́ yẹn àwọn náà ń pè látẹ̀kọ́ bàbá ẹ má dá ṣó mi rú mi fẹ́ pè yẹn má bínú sà hello à ń gbọ́ yín 2 minutes sà ó ẹ ní dààmú yes sà ẹ ṣeun. tó ń dá sétò àbí tó ń gbádùn prógrámù yìí tẹ́lá ti ń ṣe prógrámù tí máa ń kọ ẹ máa ti rí orúkọ mi tí máa ń kọ sórí gbogbo prógrámù tí máa ti ṣe rẹ̀ yẹn ẹ bá ṣàkíyèsí.
mo ń gbádùn ètò yín gan. Torí yẹn Ọlọ́run ọba Olódùmarè àtúbọ̀ pin lọ́wọ́ gbogbo tẹ̀ ń ṣe náà. Ọlọ́run ọba gbogbo àníṣe dànù. Olódùmarè. Gbogbo nǹkan tó ń lọ yìí. Létí yìí fún gbogbo àwọn Yorùbá. Ó lágbára. Ṣùgbọ́n mo fẹ́ káwọn èèyàn kára mọ́ gbogbo everybody ti ready. Àwọn tó wà nílé gan wọ́n ready pé gbogbo ọbẹ̀ ọ̀rọ̀ náà máa ṣe já sí. Létí pé ọmọ wa ló wà níbí kan. Tọ́ra wa ni o. Everybody lọ wake up because ọwọ́ tí nǹkan fi ń lọ yìí sì kò sẹ́ni tó lè gbẹ̀ wá níjà. Àwọn fún gan bàbá wa tó wà níbẹ̀ gan-an tara ẹ̀ lójú o kò fẹ́ ní bọ́ọ̀dì rárá. Bàbá wa Tinubu. Ṣebí èèyàn kan ni wọ́n lọ gbé sí lára àwọn Afẹ́nifẹ́re kí ló gbọ́ pé tó ń ṣe ṣùgbọ́n tó wá jẹ́ pé èèyàn kan ló bú èèyàn kan tó bú wọn láì dá lásán wọ́n ti track fóònù ẹ̀ wọ́n ti lọ gbé tó wà ṣé gbogbo àwọn tó ń ṣe ìjàmbá yìí fún wa tó ń pa àwọn èèyàn wa nípa ìdí wọn lè track wọn ni kí àwọn tó pé ọlọ́pàá ò lè ṣe ni ṣebí ìgbà kan náà rí ọba commissioner kan DIG àbí kankan tó Lagos State wà ní tẹ́tẹ́ tó gbé ìyàwó ẹ̀ lọ́gbà kan ìjẹ́bí jọ́kẹta àbí jọ́kẹ́lì lọ́rí ìyàwó tó ń mú gbogbo àwọn tó ń ṣí tọ́yè bọ́ọ̀fù tó ń rí ọgbà mú àbí gbogbo Nàìjíríà tó láyé gbogbo ọ̀yàn wà tó ń gbọ́ ògbó ẹgbẹ́ yẹn. Ọlọ́run má jẹ́ o tó bá pa máa yìí nísìn ẹ̀rí pọ́n máa rí ọmọ aróko ẹ̀ track Ọlọ́run ò ní jẹ́ kán pa bẹ̀ tó bá pa ọmọ aróko ẹ̀ track Nigeria police. Ó ti ṣó pé àwọn ipò yìí ẹ má gbára lé wọn ẹ tó bá gbára ilé ẹ̀kọ́ kan pa àwọn ẹjọ́ ẹ̀kọ́ kú dànù ní ó kú tètè. Ok ṣé gọ́ọ̀mẹ̀ntì ò lágbára láti sọ fún àwọn tó ń gba kókò mobilize lọ sínú gbogbo táwọn gbúlù wà kọ́lọ́ lé wọn kúrò níbi gbogbo tó wà. Àwọn tó ń lọ ń pa àwọn èèyàn tó ń jáde tó ń gba bribe tó ń gba ransom lọ́wọ́ àwọn èèyàn wa yìí ṣé kò sí ọ̀nà tó lè gbà lọ tákù wọn. South West apariwo títí náà yọwọ́ ààrẹ federal government tó lọ kótókó tó ní wọ́n gbèjà wa gbogbo ogun tó ń ṣe àwọn lọ́dọ̀ ló dá wà láàlẹ̀ tó ń dá wà láàrin àwọn pípù ilẹ̀ àwọn tó ń gbèyàn yìí àwọn ló dá ọ̀nà wáyà ilẹ̀ àwọn ló dá gbogbo ibi ilẹ̀ ṣùgbọ́n gbogbo owó tó tún parí federal government yóò bẹ̀ lọ́tún lọ́wọ́ sí. ẹ̀rọ tún kó sí oṣù àwọn wèrè. wà ní jòrò tá a lè jòrò ewu làwọn gbádùn gbogbo nílẹ̀ Yorùbá kí ni àgbàdo pẹ̀lú gbogbo ọ̀rọ̀ wa tó ń kó lọ tọ́lọ́ pé ní Àbújá kí ni àwa kí ni èrè tiwa gangan so torí yẹ kẹ́ni wọ́n ti gbé kàn torí kẹ́bọ̀dì ẹ̀wọ̀n tó máa ń bẹ̀rù ikú is a necessary evil ni gbogbo wa la máa. Ẹ bá wa pa wa tap lórí TikTok ẹ bá wa tẹ thumb up lórí YouTube kó dá o. Ok gbogbo àwọn tó ń kú àṣẹ lọ náà lè kú jẹ ṣùgbọ́n gbogbo eléyìí ayé ọgbọ́n rẹ̀ tó kò lé kí ó jẹ́ pé táwọn Fúlàní wá kà gbogbo ogun tó ń ṣe lẹ́nu lọ́dọ̀ ṣe káàkiri Nàìjíríà tó gbogbo láàrin tó kó tabakọ̀ dúró tabakọ̀ sọ pé kéde kan Ọlọ́run Israẹli àgbà wálẹ̀ Ọlọ́run kéde kan Israẹli gan ja ogun wọn ja ogun yẹn àjà wọn díjú ja ogun wọn bọ́. Màmí Fọláṣadé ẹ pè mí. Ok. À ń retí pé ẹ má lọ́ba gàwé ẹ má lọ́ba ṣe tàjúdù Ọlọ́run àgbà lọ́wọ́ àwọn táwa fire to fire ni kì í pé bí ágìrì ẹ tó bá kú ló bá kú fire to fire. ẹ ṣeun sá. ọkọ tó fẹ́ gbà lórí ọkọ tó fẹ́ gbà ẹ bá bínú ìkọ́ tó fẹ́ gbà máa tẹ̀lé náà tó fẹ́ máa tó lọ ọ̀gbọ̀n tó kó lórí program ìkọ́ tó fẹ́ gbà ilẹ̀ wa lọ ń tágẹ̀tì wọ́n fẹ́ sọ wá di alimọ́njì nù. so Ọlọ́run ní fún wọn ṣe gbogbo wa bẹ́ẹ̀ lórí ìjọ rálì yẹn everybody láti jáde ká dábò ẹlẹ́ kẹ́bọ̀dì kọ́ bọ́ síta kọ́ bọ́ sí gbòòrò wọ́n lè mọ̀ pé yes wọn are doing business bad nation ni bad nation nothing more Ọlọ́run á fún wa ṣe ẹ jọ ẹ̀yin àwọn mẹ́rin ló kú ẹ má yẹ tó wà lórí tẹ́ǹsẹ̀ ní request mi lórí TikTok mo wọ́n máa gbé kí lórúkọ ẹ̀ ní ẹ tẹ́ǹsẹ̀ ní request mi lórí TikTok mo wọ́n máa gbé kọ̀ọ̀kan mọ́ ni ẹ jọ àwọn tó wà lórí TikTok kì í ṣe èèyàn mẹ́rin péré ni èèyàn mẹ́rin yẹn a máa fẹ́ kí àwọn mẹ́rin yẹn kí wọ́n bá wa sọ̀rọ̀ ní 1 minute later but àwọn lórí fóònù yìí èèyàn méjì la máa gbé 1 minute ni. Hello mama 1 minute ni ẹ má wulẹ̀ kí 1 minute ni. Ọlọ́jà àti ìpẹ́ ṣe rí ọ̀rọ̀ tí bàbá Gúríbídó sọ yẹn ẹ tún gbé bàbá lọ́la
mi ò lè sùn mi ò lè parọ́ fún yín bàbá yẹn tú àwọn àṣírí kan tó jẹ́ pé nǹkan tó yẹ ká máa gbọ́ lélẹ́yìí ṣe rí wọ́n fẹ́ fi ẹ̀sìn tó ń gbọ́ sílẹ̀ Yorùbá yẹn wọ́n fẹ́ fi kó wa lẹ́rù ni gbogbo àwọn àáfàá tó wà nílẹ̀ Yorùbá ẹrú ló fẹ́ fi wá ṣe nílẹ̀ Yorùbá gbogbo àwọn pásítọ̀ tó wà nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ kó wa sínú ìdè ni ọ̀rọ̀ tí bàbá yìí tú lálẹ́ yìí ọmọ Yorùbá tó bá gbọ́rọ̀ ẹ̀ tí ò bá lọ́wọ́ yín á jẹ́ pé ẹni yẹn òkú èèyàn kì í ṣàlàyé ọ̀rọ̀ yẹn ó bá mi débi pé bí a lè sùn lálẹ́ yìí because bàbá yẹn. ẹjọ́ ẹ̀sùn torí Ọlọ́run. màmá ọlọ́jà rí pé ẹkú àtàrọ̀ àtúpàdé lọ́la ẹkú àtàrọ̀ mà. ẹ ṣé gan mo dúpẹ́. ẹ ṣé gan dúpẹ́ ẹ dúpẹ́ sọ ẹnìkan náà 1 minute à ń pè yín ṣáà tí ó dàpọ̀ àti gbé kọ́ọ̀lù yín mo ti gbé kọ́ọ̀lù ẹ dàpọ̀ àti gbé kọ́ọ̀lù yín tẹ̀tẹ̀lé àbí. hello àti gbé kọ́ọ̀lù yín tẹ́lẹ̀ sà. ẹ kálẹ́ ẹ kú program. ẹ bá wa lo 2 minutes pàápàá sà àṣẹ Èdùmàrè 2 minutes sà ọjọ́ ti lọ mú lọ bí iṣẹ́ lálẹ́ má bínú. ilẹ̀ Yorùbá yóò ní bàjẹ́ kẹrí àwa tá a wà ń lé à ń mọ feelings ẹ seriously in fact fún ìyàn kò wọ́n lè lọ sóko gan kó n fi ẹ̀rẹ́ lọ dáko mọ́ because ìwọ tó dáko nísìnyí wọn kò dédé kó màlúù wà ní àwọn wèrè yìí dẹ̀ ni wọ́n tó ń gbébọn rìn ni tó bá wọn fà á báyìí wọ́n pa ẹ́ sínú oko sàrà Fúlàní apààyàn láàyè Buhari wọ́n mú lọ police station ọlọ́pàá máa filẹ̀ èèyàn kú gbé ìlú nǹkan tẹ́mi kọ́ rí ti ni pé kí Gani Adams àti Sunday Igboho tó bá ní 1 or 2 things láàrin ara wọn kọjọ kó parí ẹ̀ káwọn méjì sowọ́pọ̀ ìkan parapọ̀ ó mọlé kọjọ tá bá fọkàn táwọn àmì àwọn ọlọ́pàá àwọn kìnnìún wọn á pa gbogbo akọ o. àwọn kìnnìún Fúlàní tẹ̀lé wò ìdẹ̀ ni wọ́n ṣe ń kú làwọn míì wá láti Mali lọ wá láti Burkina Faso. Sùfà yóò ní wọn ẹ mọ̀ pé èèyàn kan máa bímọ 30 èèyàn kan máa bímọ 30 bẹ́ẹ̀ lè fẹ́ pa láàrin wọn. bẹ́ẹ̀ni wọ́n ń pọ̀ sí ni ká má rò pé Tinubu tó wà ní president ọmọ Yorùbá ààrẹ ò lè ṣígun pé ó yá ẹ ṣígun wọn máa wò yín ni tó bá yá yín àyà jáde ká má fọ fún anybody àwọn tó jọ dálẹ̀ nínú ìran Yorùbá ilẹ̀ á fi ẹ̀jẹ̀ wọn wẹ̀ tó bá pè pàdé ní ìsìn àwọn kan náà lọ tún máa lọ máa fún wọn ní ààbọ̀ pé ń ta sọ rí o bó pẹ́ bóyá òtítọ́ àfarahàn. ó dàárọ̀ sàn. ẹjọ please mi like bí àwọn ọmọ Yorùbá tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́sìn ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ account number yẹn pè mí after the show mo ti put phone sí offline ẹ pè mí after 5 minutes after the show màá fún yín àwọn ọmọ Yorùbá tó ń pè wọlé I can see how everybody is feeling mo pé everybody ti tutù ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má rò jìnnà adúpẹ́ fẹ́lẹ́dùmarè pé irú àwọn bàbá yìí náà ṣì wà láyé irú àwọn ìyá yìí náà ṣì wà láyé irú Yorùbáwùyí yìí náà adúpẹ́ pé wọ́n lé mi kúrò Nàìjíríà wá sẹ́yìn òdì tí wọ́n bá lé mi ní mi nílé sọ àwọn kan tí mò ń sọ yìí tó yẹ ká máa dúpẹ́ wá kọ sí kọmẹǹsì pé adúpẹ́ oore náà fi ṣe fún wa yes ẹ ká bẹ̀rẹ̀ látòrí bàbá mi Ògúnṣẹ̀yẹ bàbá burúkú ọlọ́dà gbà pé bàbá burúkú bàbá mi Ògúnṣẹ̀wà ń bẹ̀ tẹ́bà sí bẹ̀ Mr. Colley ẹ ọ̀ mute adúpẹ́ authentic ẹ ṣe Yorùbáwùyí ṣá authentic ẹ ọ̀ mute àmúlẹ̀ authentic abẹ́ ẹ má jẹ́ tẹ̀yìn kò Mr. Colley ẹ ọ̀ mute àbá mi ẹ̀dá ẹjọ́ ẹ bá wá ṣe ní 1 minute torí Ọlọ́run 1 minute o ṣé wà ń bẹ̀ okay ọmọ ọba ẹ bá wa dá sí ẹ ṣe kò sí kan náà tó fẹ́ sọ náà ju pé kọ́tà ọba yìí náà ń sọ ọ̀rọ̀ náà nìyẹn ó yẹ ká fún ara máa gbára wa ẹnìkan onígbà wà lẹ̀ fún ara máa gbára wa tó pé nǹkan ká máa gbé àṣẹ nírètí káwọn ọba kan wá sí ibùn káwọn ọba kan wá sí kí nìyẹn kò sí kan tó kò ṣiṣẹ́ ní ilẹ̀ Yorùbá mọ́ ó yẹ ká fún ara gbára wa
ká má gbára wa kalẹ̀ alẹ́ mọ̀ bá ṣe máa ṣe bàbá yẹn jẹ́ kán wá lọ́la so lágbára Ọlọ́run wá lè fún. bàbá wa tó máa ń pè sórí show wọ́n ti fẹ́ send message wọ́n ní Yorùbáwùyí pè mí wọ́n dẹ̀ ń pè látẹ̀kùn mo ti fi don't speak mo ti fi don't speak sí orúkọ wọn don't pick mo fi sórúkọ wọn because bàbá yìí tó bá sọ̀rọ̀ nísìnyí gbogbo máa fún wọn padà scatter ni ẹ jẹ́ ká wò bóyá bí wọ́n lè sọ̀rọ̀ tó máa ṣe kínní lálẹ́ bàbá mi yẹ ká lẹ́sà. bàbá mi àwọn àgbàlagbà bíi tí ń sọ̀rọ̀ látẹ̀kan so mo dẹ̀ pè mí tún send me message mo ní pé eégún lá ló máa ń kẹ́yìn ìgbàlẹ̀ èyí ni bàbá ooo ẹ bá wa ráàdì ọ. Ìtàn tí bàbá yẹn sọ nípa Brazil mo mọ gbogbo ẹ̀ kò sí ráyọ kan bẹ́ẹ̀ but àfikún tí mo fẹ́ fi kún ni wípé that same Brazil kí bàbá náà dáhùn maybe next live show tí bá fi parọ́ that same Brazil ní odò tí rọ seriously for now tí the late Ọọ̀ni of Ifẹ̀ ọba ọkùnrin Adétúnjú Adé tó rán àwọn èèyàn tó ń lọ tó ń bẹ̀. tó lọ rọ̀ tó ń bẹ̀ wọ́n tó fẹ́ lè support ìtàn bàbá yẹn. ìjà mọ̀ pé white American woman ní Yèyé Ọ̀ṣun tó ń bọ̀ ọ̀tún nígbà kan tó dẹ̀ jẹ́ lecturer Yorùbá language white American woman ní University of Ibadan. Ṣé bí Yorùbá ṣe lágbára tó? Bẹ́ẹ̀ni. Atlanta tí mo wà yìí Yorùbá pọ̀ tó jẹ́ pé màá máa lọ ní wọ́n máa ti ń gbà mí wọ́n á fún yàrá máa sọ Yorùbá kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀lẹ́bẹ̀ wo. Ẹ bá wa power tap lórí TikTok ẹ jọ o. So but hey èèyàn kan sọ̀rọ̀ ó ní tábà dálẹ̀ tán ní Nàìjíríà iṣẹ́ irú Brazil yẹn ò ní lè support mo fẹ́ corrupt nation yẹn mo ṣe live stream video kan tí mo send sí ẹ Yorùbáwùyí ò tí ì wò ní last Sunday ò tí ì wò tó bá yẹ kó ti wò lórí. mo ní máa wò sa ẹ má bínú sa. ẹ mọ̀ you are very busy on rush láti lọ bí Chelsea I'm not blaming you for it the point I'm trying to say is this mo sọ́nu fídíò yẹn mo ní àwọn Haúsá ṣé wọ́n lè gbà kí Yorùbá lè sọ máa gbọ́ bẹ́ẹ̀ yẹn tí a bá dá a lẹ̀ let me tell you people Haúsá ẹ̀yìn wọn lòyìnbó wà àwọn ní òyìnbó pé the ruling of Nigeria dé lọ́pọ̀ mo ní ṣé tí Yorùbá bá lọ lẹ́yìn successfully tí Ìgbò bá lọ àwọn Haúsá lọ nínú aṣálẹ̀ tó wà yẹn wá lọ máa sọ pé wọ́n ti lọ tí wọ́n bá wà. So kí làwọn Haúsá máa wá ṣe fún àṣà because 1 minute more kí làwọn Haúsá máa wá ṣe. wọ́n jẹ ṣẹ̀ṣẹ̀ wọ́n fi ṣàgbàdànù ibẹ̀ ẹ̀ lè máa mọ̀ ipé mi ìfẹ́ sọ ní èdè òyìnbó. Rọ́ wa sọ ní Yorùbá. Àwọn àdó olóró kì í ṣe àwọn àdó olóró tó dùn bìbì táwọn èèyàn 100 mẹ́wàá máa kú o. Àwọn àdó olóró táwọn òyìnbó fi mi ní sọ jù yẹn tó fi ṣe bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ ó yẹ kó ti yá àwọn èèyàn. Wọ́n á fi ṣe kàkà kékun má gbèsè tá a fi ṣàwàdà ẹgbà bẹ́ẹ̀. Ẹ ṣeun sá. So the only way out the only way out for Yorùbá nation tẹ́mi náà support pẹ̀lú gbogbo ara òun ni wípé kí a fọgbọ́n ṣe ká má ṣe mistake tó dúkù ṣe nígbà títí ẹ̀ wọ́n pa àwọn èèyàn ẹ̀ ní north wọ́n gba ọjà wọn wọ́n gba business wọn gbadé wọn ló fẹ́ succeed ṣé kò tẹ́ sí ìgbà tí ò lu ọgbọ́n ọpọlọ tó yẹ kó lò Àkúrẹ́ college Àkúrẹ́ nílùú mi ló ti lọ secondary school méjì ẹ̀ ní secondary school. Okay. Daddy ṣe wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ irú ìyẹn. Daddy ẹ ṣeun sá tó bá tún di ní ọ̀la a máa expect you lọ́la sá. Bẹ́ẹ̀ àwọn Hausa ò ti ní tẹ́sìn God bless you. You are welcome sir. Ẹ ṣeun sá oníyàn ẹṣẹ ọlọ́kà ẹṣẹ gbọ́ wọ́n tá a jẹ́ kú àìbínú Daddy mi nìyẹn. Ẹ̀kú Yorùbá wù. Bàbá tèmi ní pọ̀ bàbá mi ara wọn bàbá mi nìyẹn
So ní ẹ ṣé ọlọ́kà ẹ ṣé gbà wá tá jẹ́ akọ ìbínú. Ẹ ṣé gan, thank you so much.